Ẹ káàbọ̀ ẹ̀yin ará ilé àti àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ mi. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé a bẹ̀rẹ̀ pẹ̀lú mathematics fún ti Soc Media Concept Online Tutorial. Èyí tí a sì bẹ̀rẹ̀ pẹ̀lú àkórí ìgbòho èyí tí ṣe calculus. A mọ̀ wípé calculus pín sí ọ̀nà méjì, a ní differentiation àti integration. Ṣùgbọ́n a ti bẹ̀rẹ̀ pẹ̀lú differentiation nínú fídíò wa tó gbẹ̀yìn. Níbi tí a ti yẹ ọ̀nà kìíní wò, àwọn ọ̀nà tí a ń gbà nínú àwọn ọ̀nà tí a ń gbà differentiate, a yẹ gradient kọ́ọ̀dù wò, tí a sì ṣàlàyé fún àwọn tí gradient kọ́ọ̀dù jẹ́. Pẹ̀lúpẹ̀lú a tún yẹ gradient kọ́ọ̀dù AB pẹ̀lú wò, èyí tí a sọ pé ó fún wa ní f of x2 minus f of x1 all over x2 minus x1, tí a sì ṣe àpẹẹrẹ fún wa pẹ̀lú. Ẹ jẹ́ ká ṣèrántí pé nínú iṣẹ́ ṣíṣe tí a fún wa ní àwọn ojú àmì bíi ojú àmì a sí b, a sí b, a sí c, a sì tún ní a sí d, tí a sì sọ fún wa pé bí a bá ṣe àpẹẹrẹ gradient kọ́ọ̀dù AB fún wa, a dẹ̀ tún sọ fún wa pé kí a lọ fi àwọn yòókù ṣe iṣẹ́ ṣíṣe. A rí wípé nínú iṣẹ́ ṣíṣe tí a ṣe yìí, gbogbo àwọn answer tí à ń get ó ń tends towards nǹkan kan. Èyí ni concept limit èyí tí a máa gbé yẹ̀wò ní ọjọ́ iwájú. Èyí jẹ́ ohun tí a ṣe nínú fídíò wa tí a ṣe gbẹ̀yìn. Tí a bá fẹ́ mọ̀, ẹ jẹ́ ká lọ wo àwọn fídíò tí a ti ṣe gbẹ̀yìn lórí gradient kọ́ọ̀dù. Ní báyìí, a fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú differentiation láti inú principle àkọ́kọ́. Kí ni à ń pè ní differentiation láti inú principle àkọ́kọ́? Àwọn ọ̀nà tí a lè gbà differentiate ó ní à ń gbé yẹ̀wò. Differentiation láti inú principle àkọ́kọ́ jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀nà tí a lè gbà differentiate, èyí tí ó sì jẹ́ wípé òun ni a máa gbé yẹ̀wò ní òní. Nínú atọ́ka 1.4, a àti b jẹ́ ojú àmì méjì lórí kọ́ọ̀fù tí wọ́n súnmọ́ ara wọn. Nínú atọ́ka 1.4 tí wọ́n fún wa, a sọ wípé a àti b jẹ́ ojú àmì méjì ní orí kọ́ọ̀fù tí wọ́n súnmọ́ ara wọn. Ohun tí à ń gbìyànjú láti sọ ni wípé ojú àmì a yìí, ojú àmì a àti ojú àmì b jẹ́ ojú àmì méjì lórí kọ́ọ̀fù tí a fi àmì aró búlúù ṣe yìí. Wọ́n jẹ́ ojú àmì méjì tí wọ́n súnmọ́ ara wọn. Wọ́n ní dx tí ó jẹ́ delta x àti dy tí í ṣe delta y dúró fún ìfikún kékeré nínú x àti y. A rí i pé kí a tó ní ojú àmì a, ó jẹ́ ìbáṣepọ̀ láàrin x àti y ní orí gíráfù wa yìí. Ṣùgbọ́n àwọn méjèèjì wá ní ìtẹ̀síwájú sí orí ojú àmì b. Ojú àmì yìí ó jẹ́ wípé a ti ní theta x plus delta x. Kí nìdí tó fi jẹ́ x plus delta x àti kí nìdí tó jẹ́ y plus delta y? Òun náà ni wọ́n ṣàlàyé ní wípé delta x àti delta y jẹ́ ìfikún kékeré nínú x àti y. Ohun tí wọ́n sọ ni wípé láti x wa tó gbéra láti b sí b, tí a bá trace ẹ̀ wá sókè yìí sọ́dọ̀ b, tá a sì trace ilé náà wá sí b, y wa náà ó gbéra láti b sí b. Ìgbéra rẹ̀ yìí láti b sí b òní delta y. Ìgbéra ti x láti b sí b òní delta x. Kí la wá máa pe ojú àmì b? A lè sọ pé ó tún jẹ́ x àti y. Ohun tí a máa lè pè ní pé ó máa jẹ́ x plus delta x. Ó túmọ̀ sí pé ìfikún ráńpẹ́ yìí, tí a sọ pé a ní ìfikún kékeré x plus delta x, then ìfikún ti y òní x plus delta y. Síwájú sí, gradient kọ́ọ̀dù AB jẹ́ delta y all over delta x. Ṣùgbọ́n delta y ó nílò láti ní functional notation tuntun, nítorí pé ibi tí ó wà yìí á gádígádí díẹ̀. Bóò la ṣe wá fa delta y wa, bóò la ṣe wá fa jáde? Gradient kọ́ọ̀dù AB jẹ́ delta y all over delta x. Ẹ jẹ́ ká ṣe ìrántí pé ní ìjẹ́jọ́ ìgbà tí
á bẹ̀rẹ̀ látinú right angle triangle ká ní àní ojú àmì ABC tí eléyìí jẹ́ opposite, eléyìí jẹ́ hypotenuse, tí eléyìí sì jẹ́ adjacent. A sọ fún wa wípé látinú so ká tọ́ a tí eléyìí jẹ́ opposite over hypotenuse, eléyìí jẹ́ adjacent over hypotenuse, tí eléyìí sì jẹ́ opposite over adjacent. Ní èyí tí ó túmọ̀ sí pé delta y wa ò ní, delta x wa ò ní. Ó wá fún wa ní kíni delta y all over delta x. Mo lérò pé ó yé wa dáadáa bí eléyìí ṣe jẹyọ. Ọ̀nà tí a tún lè fi gbà ṣe ìrántí láti rántí bí delta y àti delta x ṣe jẹyọ ní ọ̀nà right angle triangle yìí, kì í ṣe ibi tí a lọ lélẹ́yìí, mo kàn fi eléyìí ṣe àpẹẹrẹ ni. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ní báyìí wọ́n fi ń yé wa wípé delta y yìí ó há gágí mọ́ àárín f of x plus dx. Bó la ṣe wá fẹ́ fa delta y yìí jáde kúrò nínú f of x plus dx? Ọ̀nà tí a máa gbà fàyọ ní wípé láti bí síbí a ní f of x, ó túmọ̀ sí pé láti bí síbí f of x yìí ló wà níbẹ̀. Tí a bá fẹ́ fa eléyìí yọ, a máa yọ eléyìí kúrò nínú gbogbo ẹ̀, ó sì máa ṣẹ́kù kí ni, ó máa ṣẹ́kù eléyìí. Ẹ jẹ́ ká kọ́. Ohun tí à ń sọ ni pé dy ó máa jẹ́ f of x láti bí síbí. Ohun tí à ń sọ ni pé dy ó máa jẹ́ f of x plus dx láti bí síbí. F of x plus dx. A ó yọ kúrò nínú láti bí síbí tí ṣe f of x. A rí pé a ti rí ìtumọ̀ mìíràn fún dy wa, èyí tí ó túmọ̀ sí pé a máa tún eléyìí kọ sísàlẹ̀. Gradient kọ́ọ̀dù AB wa ó wá máa jẹ́ f of x plus dx minus f of x all over dx. Bí a ṣe wá gradient kọ́ọ̀dù AB láti inú first principle òlélẹ́yìí, kí ó lè yé wa dáradára, ẹ jẹ́ ká lọ nínú àpẹẹrẹ. Tí a bá gbádùn tutorial yìí, ẹ jọ̀ọ́, kò ná wa ní ohun kankan, ọ̀fẹ́ ni, it is free. Remember to help us subscribe. Ọ̀fẹ́ ni, ẹ rántí bá wa subscribe nísàlẹ̀ níbẹ̀, ẹ kàn rárá tẹ subscribe. Ẹ ṣé.